Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ọjọ́ mẹ́ta láti fi ṣọ̀fọ̀ ikú Akeredolu. Láti ṣàfihàn bí ikú ọkùnrin náà ṣe dùn ún tó, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti kéde pé odidi ọjọ́ mẹ́ta ni ìjọba ìpínlẹ̀ náà yóò fi ṣọ̀fọ̀ ìpapòdà gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ arákùnrin Rotimi Akeredolu. Ó kéde ìgbésẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn rẹ̀ Sulaiman Ọlánrewájú fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2023 yìí. Gẹ́gẹ́ bí ìlànà tí wọn yóò gbà ṣọ̀fọ̀ náà, gbogbo àsíá orílẹ̀-èdè yìí tó wà nínú ọgbà sẹkítẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn èyí tó wà nílé ìjọba ni wọ́n ti fà sí agbede méjì àárín òpó tó gbé wọn ró báyìí, tí wọ́n sì ti rọ gbogbo iléeṣẹ́ tó wà ní ìpínlẹ̀ náà láti ṣe bẹ́ẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta gbáko. Àárín tọ́sídẹ̀ẹ́ sí ọjọ́ àbámẹ́ta sátidé 30 oṣù yìí lètò ìdárò gómìnà ìpínlẹ̀ Ondo tó dolóògbé yìí yóò fi wáyé. Tẹ́ ò bá gbàgbé, gómìnà Mákindé ní igbákejì Akeredolu, ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá títí tí ikú fi lé e kúrò nípò tó sì mú un kúrò láàrin àwọn alààyè orílẹ̀-èdè ayé. Láàárọ̀ kùtùkùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kejìlá ọdún yìí l'Akeredolu jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ṣe é lásìkò tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ni gómìnà Mákindé pẹ̀lú ojúgbà rẹ̀ láti ìpínlẹ̀ Kwara Abdulrasaq Abdulrahman jọ kọ́wọ̀ọ́rìn lọ sílé olóògbé náà tó wà ní àdúgbò Ìdíṣin nítòsí Jẹ́ríkò nìbàdàn láti ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn ẹbí olóògbé náà. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.